Ha! Ha! Ó ti rúgbó dé, ó ṣẹlẹ̀. Mo sọ àbí mi ì sọ? Mo sọ fún yín ẹ rò bírọ́ ni. Mo pè yín ẹlẹ́nu tèmi rùn. Ẹ̀yin ìjọba, kò wá tán bí? Kì í ṣe ọ̀rọ̀ ẹnu n tó ń ṣẹlẹ̀ yìí. Ẹ máa mọ̀, ó ń rúgbó bọ̀. Mo sọ fún yín wípé gbogbo ohun tẹ́ ẹ̀ ń rí yìí, èyí tó máa tún ju EndSARS lọ ń bọ̀. Ìjọ ò mọ ìsọ́ná. Àwa ń pariwo lóòrèkóòrè fún yín, eré lẹ pè é. Ẹ tó mọ̀ pé n tó wà lẹ́yìn ẹ̀fà ó jèje lọ. Àkọ́kọ́ ńbẹ̀ mo kọ́kọ́ kẹ́yin èèyàn mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi nílé lóko lájò lẹ́yìn odi, mo kí yín lọ́pọ̀lọpọ̀. Mo fi títóbi Ọlọ́run ọba tó láyé mo fi ń kí yín. Mo fi gbogbo nǹkan nì mo fi kí gbogbo yín pátápátá káàkiri gbogbo àgbáláyé. Èmi ọmọ yín náà ni Orí Adé Adébọ́lá aka Àlùkà tí gbogbo yín mọ̀ sí Àfọ̀njá TV. Ó ti dójú ẹ̀, ó ti ń balẹ̀ nílùú Èkó, ó ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Àwa wí ẹlẹ́nu wa rùn, a sọ, a lọ̀lọ̀lọ̀. Ẹ wò ó, gẹ́gẹ́ bí mo sọ, ẹ jẹ́ n kọ́kọ́ kí àwọn èèyàn mi. Mo kí bàbá mi Professor Banji Akíntóyè. Mo kí bàbá mi Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, ọmọ Aládìkún. Mo kí yín púpọ̀. Ẹ kú ọmọ ènìyàn ṣe, gbogbo ohun tẹ́ wí ń ṣẹlẹ̀ báyìí. Mo kí Koiki Media. Mo kí ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ̀ jẹ́ kó bàjẹ́. Bẹ́ẹ̀ ni Yèyédára, mo kí yín. Gbogbo ẹ̀yin medias pátápátá, Àrólé 1010 bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, Masb TV, mo kí yín. Gbogbo ẹ̀yin àgbààgbà yìí, ó ti dójú ẹ̀. Awífúnni kó tó dá ní àgbà àjàkadì ni. Torá wíwíwí, á lọ̀lọ̀lọ̀lọ̀, wọ́n lẹ́nu wá rùn. Àwa ti sọ fún yín, ẹni irọ́ là ń pa. A ti wí fún yín, ẹlẹ́nu wá rùn. Ìjà tó wà ńlẹ̀ yìí, nǹkan tó ṣẹlẹ̀ yìí, kìí ṣe fún èmi nìkan, kìí ṣe fún ìwọ nìkan náà. Gbogbo wa pátápátá òun ló jọ kàn. Bẹ́ẹ̀ ni, gbogbo wa pátápátá òun ló jọ ṣe kí ni o. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò yìí, mo bẹ̀ yín, mo rọ̀ yín. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ tí mo gbé wá tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nílùú Èkó báyìí, ó ti ń rúgbó yẹn bọ̀, ó ti wá rú dójú ẹ̀. Èmi ti sọ pé tó bá yá, àkàrà ilé àkàrà oko wọ́n rò béèrè ni. Ẹ wò ó, gbogbo yín ẹ tẹ́tí kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri. Kì í ṣe tá a máa jọ dákẹ́, tá a máa ní irọ́ kan àbí kankan mọ́. Eléyìí yàtọ̀. A gbúdọ̀ gbìyànjú láti jẹ́ kẹ́ ẹ mọ̀ pé bó ṣe rí leléyìí. Ọ̀rọ̀ ẹnu kọ́. Ètò tó wà ńlẹ̀ yìí, àjọṣe ni. Ètò tó wà ńlẹ̀ yìí, àjọ jẹ́ kí everybody mọ bó ṣe ń lọ ni. Ìjẹ́ níbo ni gbogbo wa wá kọrí sí? Tá a bá wá wí, wọn lẹ́nu wá ń rùn. Tá a bá sọ, wọn lẹ́nu wá kéré. Wọ́n ní ta là wá? Wọ́n ní kí ni wá? Báwo ni tiwa ṣe jẹ́? Ó lágbára. Ọ̀rọ̀ yìí tí wọ́n ń lọ báyìí, gbogbo ẹ̀yin èèyàn mi nílé lóko lájò lẹ́yìn odi, ẹ má mà dákẹ́. Ẹ wò ó, níbo ló fẹ́ já sí gangan? Níbo lọ̀rọ̀ yìí fẹ́ já sí? Níbo ló ń lọ? Níbo lòpin ẹ̀? Torí tá a bá sọ fún yín, ẹ máa nírọ́ ni. Tá a bá dẹ̀ pè yín, ẹ máa lẹ́nu wá rùn pé àmọ́ tá à ń ṣe. Bóyá wà láwa mọ̀ tá à ń ṣe o, àbẹ́yìn ilé ẹ̀ mọ̀ tẹ́ ń ṣe o. Tó bá tásìkò, ẹ mọ̀ wípé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ ẹnu. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí, ọ̀rọ̀ tó kan gbogbo wa ni. Tẹ́ wá rò pé bóyá eré, kì í ṣe eré o.
ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ ní kíákíá torí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí mo fẹ́ kí gbogbo yín lọ mọ̀ dáadáa wípé oyè tó kara àwò ń bọ̀ wá kara ẹ̀dẹ̀ ìgbà tá à ń pariwo pé bí ìyàn gbogbo ẹ̀ ó ń ṣẹlẹ̀ nínú ìlú wọ́n ní báwo ni tiwa ṣe jẹ́ kí ló kàn wá ká gbẹ́nu dákẹ́ ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ó pariwo ó jà sọ́tún ó ti mọ̀ pé nǹkan báyìí ló fẹ́ ṣẹlẹ̀ wọ́n lẹ́nu wá rùn nígbà náà àwa ti wá gbà o pẹ́nu tiwa ṣe kí ni ẹnu wa ń jábọ́ a gbà pẹ́nu wa ń rùn ẹ gbọ́ mi yé àwa ti gbà wípé ẹnu ti wá rùn àmọ́ tí ò yé gbogbo yín ó pọ̀ ju tó yé yín lọ ẹ wò ó fídíò tó wà lẹ́yìn máa play fún yín ní tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nílùú Èkó àwọn èèyàn ti tú jáde ẹni ìdí àti bá mi ṣe ètò yìí ẹ jọ̀ọ́ ìwọ tó bá nífẹ̀ẹ́ ọmọ Yorùbá ìwọ tó nífẹ̀ẹ́ ọmọ Yorùbá wà á mọ̀ ó ti wá dójú ẹ̀ báyìí ó ti dójú ẹ̀ tí ò sí àní-àní ó ti dójú ẹ̀ tí èsì pé bóyá àbí nǹkan kan kí ló dé tá nílé sọ̀rọ̀ lórí ẹ̀ bọ̀ tá a bá wí ẹ̀ máa lẹ́ẹ̀ fi kú léèyàn kiri bọ̀ ó tọ̀rọ̀ korò lára yín débi pé ẹ mọ̀ kán tẹ̀ ń ṣe àmọ́ àwa fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé eléyìí tẹ́ ẹ rí kì í ṣe ọ̀rọ̀ ẹnu ẹ gbọ́ mi yé kì í ṣe ọ̀rọ̀ kí ni o kì í ṣe ọ̀rọ̀ ẹnu àfi kí gbogbo yín lè mọ̀ wípé bó ṣe rí leléyìí a lè wá dákẹ́ kí tara wa bá wa dákẹ́ o gbogbo tó ṣẹlẹ̀ lọ́tún tó ṣẹlẹ̀ lósì àbí kẹ́ ẹ mọ̀ bó ṣe lọ torí mo máa play fídíò yìí fún yín máa play fídíò yẹn fún yín ó ti wá ń rúgbó lẹ́kọ̀ọ́ báyìí Èkó tí wọ́n ti yarí wọ́n ní kí Tinubu máa lọ wọ́n lébi tí ń pa àwọn èmi ti sọ pé àwa ń rojọ́ kiri à ń pariwo yín kiri à ń pariwo gbogbo ẹ̀ eré lẹ pé àwa ń pariwo ẹni rọ ni tó bá yá yín fúnra ara yín ẹ sọ̀rọ̀ ẹ gbọ́ mi yé mo kí yín Mr. Rabiu kò ní bàjẹ́ fún yín pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ wò ó tó bá yá yín ẹ mọ̀ wí bó ṣe ń jó lọ́wọ́ bó ṣe bí nǹkan ṣe ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ gbogbo ẹ̀ lẹ́mọ̀ àwa sọ fún yín ẹrù béèrè ni kì í ṣeré kò bá eré wá rárá bọ̀ á tó yé yín ní ìta ń bá yín sọ ẹ tó máa mọ̀ ẹ jẹ́ kọ́kọ́ play fún yín ná ẹ̀yin mo mọ̀ pé àwọn kankan ò tí ì rí Tinubu is overrated. The pressure is too much. It's too much. Ebi pàdé o, ebi. ṣé wọn wáyé arítọ́ báyìí ẹ wò ó ẹ̀yin náà ti rí ẹ ń wò ó bó ṣe lọ ní ti ọ̀rọ̀ eré gbogbo àwọn nǹkan yìí la bẹ́kẹ̀ ẹ mọ̀ pé bó ṣe ń lọ leléyìí mo ní tó bá tó àsìkò ẹ máa rí
Lagos State ti dàrú tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Tinubu na kama. Ẹgbọ́. Solidarity forever. Solidarity. Àyìn sọ lọ eré kọ́ ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Wọ́n ti ń pe Tinubu, wọ́n ti ń pè ní olè. Wọ́n ti ń pe Tinubu, wọ́n ti ń pè ní olè. Ṣó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀? Torí pé àwọn náà jọ́ kínní àná, àwọn náà kó kúkú yìí láyé àwọn Abacha, láyé àwọn Babangida, tí wọ́n ń pariwo olè kínní kan táwa náà jáde ńgbà yẹn. Àṣé mọ̀kànmọ̀kàn ló yẹ kàn láyé Babangida lọ, Abacha lọ. Olè yìí náà ń pariwo. Bọ̀yìn tí ò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nínú ayé làwa máa jẹ́ ká ẹ mọ̀. Ó ti wá di ọ̀rọ̀ Tinubu olè báyìí. Ó ti di ọ̀rọ̀ tí àwọn èèyàn mọ̀ pé báyìí ló ṣe ń lọ, báyìí ló ṣe rí. Kò wá tán bí? Àwọn nǹkan táwa ń sọ fún yín leléyìí tẹ́lẹ́nu wá ń rùn. Àwọn tá à ń wí leléyìí tẹ́ ní pé báwo ni tiwa ṣe jẹ́. Ǹjẹ́ ṣé kò wá tán? Ó ti tán o. Ó ti tán. Torí àwọn nǹkan yìí á jẹ́ kẹ́ ẹ mọ̀ pé bó ṣe ń lọ leléyìí. Ẹ wá sọ pé àmọ́ tá à ṣe. Àwa ò mọ̀ tá à ń sọ. Àbí gbogbo àwọn nǹkan yìí á tó yé yín kọjá àyè. Á tó yé yín. Gbogbo yín ẹsẹ̀ bẹ̀rẹ̀ ẹ máa wò ó. Ẹ rí nǹkan tí mò ń sọ, ẹ yìí máa wò ó. Àti ibìkan bọ́ síbìkan bọ́ síbìkan ni ẹ máa mọ tó máa ṣẹlẹ̀. Ọ̀rọ̀ ni mo sọ. Ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ ni. Ẹ máa rí wípé àti ibìkan bọ́ síbìkan ni tí èsì ọ̀rọ̀ ẹnu. Àwa sọ fún yín. Kò sínú pé bóyá àní kankan àbí nǹkan kan ṣẹlẹ̀ síbì kankan. Àwa máa jẹ́ kẹ́ ẹ mọ̀ pé bó ṣe ń lọ leléyìí o, báyìí ló ṣe rí o, báyìí ló ṣe ṣẹlẹ̀ o. Ǹjẹ́ ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀? Àwọn nǹkan tẹ́ ẹ rí lóríṣiríṣi yìí tó bá yá ẹ mọ̀ wípé kì í ṣe ọ̀rọ̀ ẹnu. Wàláì mo fọlọ́run bá búra. Ẹ máa mọ̀ pé kì í ṣe ọ̀rọ̀ ẹnu. Tí ì ṣe ọ̀rọ̀ ẹnu rárá, tó bá tó àsìkò ẹ máa mọ̀. Torí gbogbo àwọn àkíyèsí tá à ń pè yín yìí tá a dẹ̀ ń pariwo lójoojúmọ́. Àwọn èèyàn rò bí eré ni, wọ́n rò bí ẹ̀tàn ni àbá ń ta àwọn èèyàn. Bọ̀ tó bá yá yín, gbogbo yín ọpọlọ yín tún máa padà sí débi tó yẹ kó sí dé. Ọpọlọ yín máa ṣe kí ni o? Ó máa sí débi tó yẹ kó sí dé. Àwa máa jẹ́ kọ́ ẹ mọ̀. Ọ̀rọ̀ yìí wá lọ débi pé ó ti wá rí pé Tinubu olè lọ́wọ́ yìí. Àbí? Tinubu olè. Báwo ni ò ṣe ní di bẹ́ẹ̀? Ebi ń pa aráàlú. Wọ́n ti sọ pé àwọn ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni. Bóyá wọ́n ṣẹ̀ wá bẹ̀rẹ̀ ni. Bóyá wọ́n ṣẹ̀ bẹ̀rẹ̀ mọ̀. End Nigeria. End Nigeria. Ẹ rí abẹ́ rí.
kò sí tí ò ní ṣẹlẹ̀ tó bá yá. Ìgbà wo ni ò ní di bẹ́ẹ̀ ó di dandan kó wá bẹ́ẹ̀, nǹkan tó lè pè wa náà ni kí wọ́n head Nàìjíríà. Àṣírí ni, àṣírí ọ̀rọ̀ ni. Tí wọn ò bá head Nàìjíríà kò lè sọ́nà àbáyọ kankan àbí kó kálukú lọ dá tiẹ̀ ṣe. Gbogbo eléyìí tẹ́ rí yìí, àwa ti pariwo fún yín ẹ rò béèrè ni, àwa ti sọ̀sọ̀sọ̀ ẹ rò bá àmọ́ tá à ń ṣe. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ẹ̀ ń rí pátápátá tí ẹ bá ronú dáadáa ẹ mọ̀ pé bó ṣe yẹ kó ṣe lọ lélẹ̀. Àwa wá sọ fún yín lẹ́nu wá rùn, a wí fún yín ẹ ní àmọ́ tá à ń ṣe. Bọ̀ tó bá yá yín, tó bá yá yín ẹ mọ̀ pé a mọ̀ tá à ń ṣe, àwa dẹ̀ mọ̀ tá à ń sọ. Ẹ nídìí àti máa mọ̀ pé bó ṣe ń lọ leléyìí, bó ṣe rí leléyìí. Ẹ wá dákẹ́, ẹ rò pé bóyá nǹkan kan gbogbo tá à ń ṣe yẹn bẹ́ẹ̀ ló ṣe rí. Ó dùn mí fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin lọ́ba lọ́ba, ẹ̀yin bàbá àgbàlagbà àtẹ̀yin ìyá àgbàlagbà tó jẹ́ pé àtẹnujẹ òun ló sọ àwọn ọmọ yìí di bí wọ́n ṣe wà lénìí. Àtẹnujẹ yín ni ò jẹ́ ká ẹ mọ bí tẹ́ ń lọ. Gbogbo àwọn nǹkan yìí làwọn pariwo fún yín gbà yẹn. Tẹ́ lẹ́nu wá rùn, tẹ́ láàmọ́ tá à ń ṣe. But now ẹ máa mọ̀ pé a mọ̀ tá à ń ṣe, a dẹ̀ mọ̀ tá à ń sọ. Gbogbo yín ẹ̀ reason lórí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nínú ìlú kò yé yín dáadáa. Tó bá yé yín ni pé torí ti yín. Mo pàdé bàbá kan lánàá, bàbá yẹn mo yìí ní màá wá rí wọn. Bàbá yẹn ṣe bóyá 70 something years sí 80. Ó ní owó pension tó yìí wà ní ọ̀dọ̀ ìjọba is 300 million. Òun ò dẹ̀ tí ì rí gbà ní Ogun State. Mo ti pàdé wọn. Àwọn kan sáà ló kówó bàbá. Bàbá là níbi tí mo ti rí wọn tí bàbá yẹn ń sọ ẹ̀dùn ọkàn ẹ̀ pé port ṣe airport òun ti ń ṣiṣẹ́. Fún gbogbo àwọn nǹkan yìí ẹ ti mọ iye owó tó lè jẹ́. Airport àwọn wà lára àwọn tí òṣìṣẹ́ tí ó ń gbé ọkọ̀ òfurufú fò. Pẹ̀lú owó ribiribi tó ti wá nínú ẹ̀ kò rí gbà. Bàbá ti dàgbà lágbà. Wọ́n ti tẹ̀wó mọ́lẹ̀ bí wọ́n ti máa ń tẹ̀. But why tí a ṣe ní sọ̀rọ̀ bàbá ìwádìí ẹni tó jẹ́ pé ó ń sunkún ó ní tí Nàìjíríà yìí bá fẹ́ wà òkè àfi ká padà sí bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Kó kálukú bóyá kó kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ pé bóyá rí John ni. Bàbá sọ àwọn ìtàn oríṣiríṣi. Kì í ṣeré. Kí la wá ń bára wa pò? Kí la ń bára wa sọ gangan? Tí ò yí ọ̀pọ̀lọpọ̀ wa pé báyìí ló ṣe yẹ kó ṣe rí, báyìí ló ṣe yẹ kó ṣe lọ. Àwa wá ń ké sí yín ní gbogbo ìgbà, ẹ rò béèrè ni. À ń sọ fún yín pé ìjọba yìí ò lè wọ́ọ̀kì mọ́. Ẹ wo tó wá ń ṣẹlẹ̀ nílùú Èkó lọ́wọ́lọ́wọ́. Ẹ káàbọ̀ fẹ́ ṣe ń darapọ̀ mọ́ mi, ẹ jọ̀ọ́ bá mi share ètò yìí. Ẹ wo tó ń ṣẹlẹ̀ nílùú Èkó lọ́wọ́lọ́wọ́. Wọ́n ti bẹ̀rẹ̀ sí protest báyìí. Protest tó bá kúrò protest kí lẹ̀ mọ̀ tó máa dì. Ẹ gbọ́. A tún bọ́ sí violence. A di riot. Àwọn nǹkan yìí àwọn èèyàn ò mọ̀ pé tí àwọn bàbá Tinubu yìí náà ti ṣe ní àtọdún tó ti pẹ́ láti 89 tí wọ́n ti ṣe fáwọn Babangida bọ̀ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Bọ̀ àbọ̀ play kí níyẹn lẹ́ẹ̀kan sí i. A play ẹ̀tàn nísìnyí.
Tinubu is overrated. The pressure is too much. It's too much. Tinubu Nakama. Solidarity forever. Solidarity forever. Solidarity forever. We shall always fight for our rights. Solidarity. Vote Nigeria! Vote Nigeria! Vote Nigeria! Vote Nigeria! Articulate Nigeria! Vote Nigeria! Vote Nigeria! Articulate Nigeria! Articulate Nigeria! Tinubu náà sáyé dídá ni wọn. mo rò bí gbogbo yín rí ṣé ẹ ti rí pé n tí wọ́n post yìí ẹ̀yin tèmi nílé lóko tẹ́ ẹ bá rí dáadáa ẹ máa mọ̀ nǹkan tí wọ́n sọ níbẹ̀ wọ́n ní end Nigeria àbí end Nigeria wọ́n fẹ́ kí wọ́n sú ẹ̀ èmi ti sọ fún wọn tẹ́lẹ̀ pé kò tí ì yé wọn wọ́n ṣe bẹ̀rẹ̀ ni àwọn èèyàn rò pé bóyá eré ni àwọn aráàlú ti wá jáde lẹ́yìn ẹ wò end Nigeria tẹ́ bá rò pé bóyá end Nigeria end Nigeria ẹ rí
ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò mọ̀ wọn dẹ̀ ronú débẹ̀ wípé n tó ń ṣẹlẹ̀ báyìí ló ṣe lọ báyìí ló ṣe rí. Àmọ́ àwọn tá à pariwo fún lójoojúmọ́ wọn lẹ́nu wá rùn ni. Ó dà pé ojú yín ti ń là. Tó bá là débi tó bá yẹ kó là dé, ẹ mọ̀ wípé kì í ṣe ọ̀rọ̀ ọ̀rọ̀. Ẹ mọ̀ wípé kì í ṣe torí nǹkan kan tara yín la jà fún. Àwa wí fún yín ẹlẹ́nu wá rùn. Àṣà sọ̀sọ̀ ẹ láàmọ́ tá à ń sọ. Ẹ tún bú wa. Ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá pariwo ó jà nítorí ti yín, ó mọ tó fẹ́ ṣẹlẹ̀. Bàbá Akíntóyè mọ tó fẹ́ ṣẹlẹ̀. Àwọn ọmọ Yorùbá àtàtà, àwọn ọmọ Yorùbá gidi mọ tó fẹ́ ṣẹlẹ̀. Ẹni rọ́ ni. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ìtẹ̀bí ń ṣera yín ló pọ̀. Ẹ gbọ́ mi yé? Ìtẹ̀bí ń ṣe kí ni o? Tẹ̀bí ń ṣera yín ló pọ̀. Ẹ lọ mọ̀ náà. Kẹ́ lọ mọ̀ òtítọ́. Torí gbogbo eléyìí tẹ́ kàn ṣe rádaràda tẹ́ ń ṣe rédèrèdè. Ẹ tí ì mọ̀ tó ń ṣe yín. Tẹ́ bá mọ̀ tó ń ṣe yín pàtó, ẹ mọ̀ pé gbogbo tẹ́ ń sọ ọ̀nà tó mẹ́hẹ ni. Ó ti wá ń rúgbó yẹn, ó ti ń ru, ó ń ru eré lẹ pé. Just to know. Ẹ máa mọ̀ pé ohun tá à ń ṣe kì í ṣeré. Ẹ máa mọ̀ pé ohun tá à ń wí lọ́wọ́lọ́wọ́ kì í ṣeré. Èmi kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé gbogbo eléyìí tẹrù pẹ́ ń ṣe, tẹrù pẹ́ ń wí kò yé yín dáadáa ni. Tó bá yé yín dáadáa, ẹ mọ̀ pé bó ṣe lọ leléyìí. Àwa wá pariwo fún yín lọ́tùn, wá pariwo fún yín lósì. Tẹ́ ẹlẹ́nu wá rùn. Ẹlẹ́nu wá rùn ni. Kí wá ní ká ṣe? Kí ni ká sọ? Kò wá tán báyìí. Tinubu na kama. Solidarity forever. Solidarity forever. Solidarity forever. We shall always fight for our rights. Solidarity forever. Vote Nigeria! Vote Nigeria! Vote Nigeria! Vote Nigeria! Articulate Nigeria! Vote Nigeria! Vote Nigeria! Articulate Nigeria! Articulate Nigeria!
adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, adúpẹ́ lọ́wọ́ gbogbo ilé pátá, adúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó láyé, kábíyèsí Ọlọ́run. Kì í ṣe pé bóyá àbí nǹkan ṣe bá fi léyìí sí lọ láìpẹ́ tí ò sí bóyá àní lé lórí. Abẹ́lé yìí kí gbogbo wa pátá káàkiri gbogbo ilé lọ́tún lósì, àfi ń bẹ ọba Elédùmarè ọba tó láyé, àfi ń kí wa kọ́lọ́run ọba náà kó wá gbàdúrà wa pẹ̀lú àṣẹ Ọlọ́run. Àní sílẹ̀ tẹ̀ nígbà kankan. Ọlọ́run ọba lọba tó láyé, tó dẹ̀ lóhun gbogbo, tó ń ṣe ohun gbogbo. Á ṣàánú fún wa, á gbé wa lékè àwọn ẹni bí pẹ̀lú àṣẹ Ọlọ́run, torí kò sí nǹkan kan tá a lè ṣe àfi kọ́lọ́run ọba kó yọ wá kúrò lóko ẹrú, àfi kọ́lọ́run ọba kó gbé wa kúrò nínú oko táwọn bàbá yìí kó wa sí, kó dá wa padà sí ilẹ̀ Yorùbá. Ọlọ́run ọba náà kò ní fi wá sílẹ̀. Àlékún, mo kí ẹ̀yin màmá mi, mo kí ẹ̀yin bàbá mi nílé lóko. Èmi ọmọ yín náà ni Oríadé Adébọ́lá aka Àlùkà, tí gbogbo yín mọ̀ sí Àfọ̀njá TV. Ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di, pẹ̀lú àṣẹ Ọlọ́run Tèdùmàrè. Ọlọ́run ọba tó láyé tó lọ́run kò ní fi wá sílẹ̀. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún bẹ́ẹ̀ ṣe ń wò mí káàkiri àgbáláyé. Olúwa Elédùmarè kò ní fi yín sílẹ̀ nígbà kankan. Ọpẹ́ ni fún Elédùmarè ọba tó láyé, kábíyèsí Ọlọ́run. A máa wà pẹ̀lú wa. Bẹ́ẹ̀ ni èmi ọmọ yín náà mo tún ti padà dé yẹn, tẹ́ ti mọ̀ tẹ́lẹ̀ náà ni. Mo kí yín púpọ̀ lọ́pọ̀lọpọ̀. Àánú Ọlọ́run máa dé bá wa. Àṣẹ Tèdùmàrè ọba tó láyé. A tún máa pàdé láìpẹ́ tí kò ní jìnnà. Ọlọ́run ọba á jẹ́ kí n máa rí yín pẹ́. Àmín, àṣẹ.